báyìí títí di bíi tó bá ti máa tó bíi aago bíi 9 sí 10 ìgbẹ́jọ́ náà yóò bẹ̀rẹ̀ torí àwọn èèyàn ti ń dé lọ́lọ́kan òjọ̀kan báyìí. àwọn kan náà ti dé sí ilé ẹjọ́ báyìí láti ìlú Ìbàdàn tí wọ́n ní àwọn jẹ́ olólùfẹ́ olóyè Sunday Igboho. àwọn kan náà wà tí wọ́n múra tí wọ́n wọ aṣọ aláwọ̀ funfun tí àwọn náà ti dé. kọ́ńtẹ̀ fi nílẹ̀ yìí ò kí ń gbọ́ràn ṣé èèyàn wà lórí live program ayé máa fẹ́ máa pariwo lórí iṣẹ́ tẹ̀ bá mọ̀ nípa ẹ̀ ẹ́ dẹ̀ dàbẹ̀ ẹ̀ dẹ̀ wá ṣé wọ́n ní kẹ́ má dùn tẹ́lẹ̀ ni ṣé ní kẹ́ má dùn sí tẹ́lẹ̀ ni ẹ jẹ́ ká dúró sí bí ká má dẹ̀ dùn sọ pé kí ni àtún kúrò gáfẹ́ fílẹ̀ lo bàbá ẹ gbé. ẹlẹ́ẹ̀kan sí a wà ní ìlú Kútọ́nù níwájú ilé ẹjọ́ tí ìgbẹ́jọ́ olóyè Sunday Igboho ti máa wáyé ní òní ọjọ́ ajé tó bá ti tó bí dédé aago 9 sí 10 ìgbẹ́jọ́ náà yóò bẹ̀rẹ̀. ikọ̀ BBC News Yorùbá ti bá agbẹjọ́rò olóyè Sunday Igboho sọ̀rọ̀ ní ọjọ́ sátidé tí wọ́n sì ṣàlàyé gbogbo bí ọ̀rọ̀ náà ṣe jẹ́. wọ́n sì sọ fún wa pé gẹ́gẹ́ bí gbogbo àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe gbàgbọ́ kì í ṣe pé wọ́n bá ìwé ìrìnnà passport ti Benin lọ́wọ́ olóyè Sunday Igboho ń pé kò rí bẹ́ẹ̀ rárá pé ìwé ìrìnnà passport ti orílẹ̀-èdè Nàìjíríà gangan òun ni wọ́n bá ní ọwọ́ olóyè Sunday Igboho àti ìwé àṣẹ ìgbélùú ti orílẹ̀-èdè Germany òun ni wọ́n bá ní ọwọ́ rẹ̀ ní tí ó ń jẹ́ permanent residence permit. ó tún ṣàlàyé pé kò lùdè sí òfin kankan ní Benin torí àwọn Benin orílẹ̀-èdè Benin wọn tí ì rí ẹ̀sùn kankan kà sí lẹ́sẹ̀. Pé ó ṣeé ṣe pé nítorí orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti sọ pé tí wọ́n bá rí kí wọ́n bá wọn pé wọ́n mú òun ni ó fà á tí orílẹ̀-èdè Benin tí wọ́n fi mú olóyè Sunday Igboho ní pápákọ̀ òfurufú níbi tí wọ́n ti ń gbìyànjú láti lọ sí orílẹ̀-èdè Germany. Èyí ó jẹ́ gbogbo ara nǹkan tí agbẹjọ́rò fún olóyè Sunday Igboho tí wọ́n bá BBC News Yorùbá sọ ní ọjọ́ sátidé. lẹ́ẹ̀kan sí báyìí a ti balẹ̀ sí ilé ẹjọ́ tí ìgbẹ́jọ́ olóyè Sunday Igboho máa ti wáyé ní àárọ̀ yìí. lánàá ikọ̀ BBC News Yorùbá bákan náà a bá olóyè Tolúlàṣẹ sọ̀rọ̀ ní àná èyí tí ó jẹ́ aṣojú gbogbo àwọn lọ́balọ́ba ní ìlú Benin tí a bá wọn sọ̀rọ̀. gbogbo ẹ̀ náà ni ẹ máa rí ní orí Facebook wa tí ẹ máa ti máa rí wò kedere. láàárọ̀ yìí mo lè sọ fún yín pé a ti fojú ba ìyàwó olóyè Sunday Igboho náà àwọn náà ti dé
ilé ẹjọ́ yìí ní àárọ̀ yìí. Àwọn olólùfẹ́ olóyè Sunday Igboho náà àwọn náà ti wà ní ìkàlẹ̀. A ti rí àwọn kan náà tí wọ́n dé adé sórí, àwọn lọ́balọ́ba tí wọ́n múra, àwọn náà wọ́n ti dé ṣùgbọ́n wọ́n wà ní ẹ̀gbẹ́ kan. A máa fi wọ́n hàn yín tí ó bá yá. Gbogbo ẹ̀ náà ni ẹ máa rí kedere ní orí ìkànnì wa BBC News Yorùbá. àmọ́ gẹ́gẹ́ bí ohun tí mò ń bá lọ àdúrà àti ọ̀rọ̀ ra orúkọ tó ń ṣáájú àwọn tó bá dáa bẹ́ẹ̀ kò tó ń ṣáájú àti tí ò bá dáa ẹgbẹ́ àti ìfẹ́. Láìpẹ́ à ń retí kí wọ́n gbé olóyè Sunday Igboho dé ilé ẹjọ́ báyìí kí agbẹjọ́rò rẹ̀ náà kí òun náà dé, nítorí ìgbẹ́jọ́ náà kò ní pẹ́ bẹ̀rẹ̀. àmọ́ àdúrà náà ní ká máa gbà kí Ọlọ́run ọba mi ó jẹ́ kí wọ́n rà nígbà torí pé àánú òun náà ni ẹ̀rọ wọn jẹ mọ́ lábẹ́ àkóso bó ti dìbò olóòtọ́tọ̀ yìí ti dìbò bàbá láì gẹ́gẹ́ bí òye àwọn bàbá wa wọ́n ní lóòótọ́ kan lórí bóyá nípa àwọn àgbààgbà wa ní ìṣẹ̀lẹ̀ ìgbà náà lára òwe wọn náà ní wípé bá dìbò báyìí fọ́mọdé àmọ́ náà ṣiṣẹ́ o ó sì lè fọ́mọdé lórí Bukan aja wala India no. Oke BBC balik dua. Oke. Emang punya ada yang bawa vigilance yang boleh kontrol ni lawa. Kalau masih kau, bagi tu yang bawa so, kontrol so. tí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa, BBC News Yorùbá ti dé sí ilé ẹjọ́ tí ìgbẹ́jọ́ olóyè Sunday Igboho ti máa wáyé ní àárọ̀ yìí ọjọ́ Ajé. Àwọn èèyàn dẹ̀ ti ń dé lọ́lọ́kan òjọ̀ kan. Àwọn èèyàn láti orílẹ̀-èdè Nàìjíríà náà wọ́n ti dé báyìí. Àwọn lọ́balọ́ba kan náà ti dé tí BBC News Yorùbá ti rí wọn, ṣùgbọ́n a ó gbìyànjú láti bá wọn sọ̀rọ̀. Tí ó bá yá wọ́n sọ fún wa pé àwọn ò tí ì fẹ́ sàn kankan báyìí.
gẹ́gẹ́ bí ẹ ṣe ń rí nínú fọ́nrán yìí, àwọn kan náà wọ́n ṣẹ̀ dé. Àwọn ẹbí àti ará olóyè Sunday Igboho wọ́n ti dé báyìí sí ilé ẹjọ́ tí wọ́n sì ti ń gbáradì fún ìgbẹ́jọ́ náà. Tí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa, ìlú Kútọ́nù ní orílẹ̀-èdè Bẹ̀nẹ̀ òun ni a wà báyìí tí a ti ń mú gbogbo bí ó ṣe ń ṣẹlẹ̀, bí ó ṣe ń lọ ní ilé ẹjọ́ tí ìgbẹ́jọ́ olóyè Sunday Igboho ti máa wáyé báyìí. Tí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa, ilé ẹjọ́ tí ìgbẹ́jọ́ olóyè Sunday Igboho ti máa wáyé ní àárọ̀ yìí ọjọ́ ajé òun ni BBC News Yorùbá ti balẹ̀ sí báyìí. Gbogbo bí ìgbẹ́jọ́ náà ṣe ń lọ òun náà ni ẹ máa mú wá sí ojú ìwòran yín. Tó bá ti máa tó bíi dédé aago bíi 9 sí 10 ìgbẹ́jọ́ náà yóò bẹ̀rẹ̀. Láìpẹ́ wọ́n tó gbé olóyè Sunday Igboho dé ilé ẹjọ́, òun náà ni àwọn èèyàn ń dúró síta báyìí tí wọ́n ń retí.
gbẹ nísìnyí bẹ́ẹ̀ ọ̀la. ẹ̀yin aráalé tí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa ilé ẹjọ́ tí ìgbẹ́jọ́ olóyè Sunday Igboho ti máa wáyé ní òní láàárọ̀ yìí ní Kútọ́nù òun ni àwa báyìí. Ìgbẹ́jọ́ náà kò ní pẹ́ bẹ̀rẹ̀ tí wọ́n bá ti gbé olóyè Sunday Igboho dé gbogbo ẹ̀ máa bẹ̀rẹ̀. Àwọn agbẹjọ́rò àwọn náà ti ń dé díẹ̀díẹ̀. Nígbà tí BBC Yorùbá tí a bá agbẹjọ́rò fún olóyè Sunday Igboho sọ̀rọ̀ ní ọjọ́ Sátidé, wọ́n ní ó ṣeé ṣe kí ìgbẹ́jọ́ náà tí ó dópin lónìí kí adájọ́ kí wọ́n sọ nǹkan tí yóò ṣẹlẹ̀, bóyá wọ́n dá sílẹ̀ ni bóyá wọ́n sì tẹ̀síwájú. A ò tí ì mọ̀, ṣùgbọ́n ó ní pé ó ṣeé ṣe kí gbogbo ẹ̀ kí ó dópin lónìí. Àdúrà tí àwọn olólùfẹ́ àti ẹbí àti ará olóyè Sunday Igboho tí wọ́n ń gbà náà ni pé kí wọ́n dá sílẹ̀ ní ayọ̀ àti àlàáfíà lónìí. You understand French? Okay. Yeah, so I feel that we would not go ahead with the plan. Yes, we will. Yes. Mi ṣègùn bíà. Ok. Mo rò pọ́n ṣègùn sí mi ni. Mo rò pọ́n bàbá ẹ kú iṣẹ́.
Koiki Media bringing the world closer to your doorsteps. Yeah, this is the court. This is the court, as you can see. We are here for Chief Sunday Adeyemo Igbosha's court case. Here is the background of the court, as you can see. Koiki Media bringing the world closer to your doorsteps today, being the 26th of July 2021. This is the court, as you can see. Good morning from Republic of Benin here. We trust God for victory.